Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, àti níbi tó ti ń wò wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, eléyìí tí wọ́n ti kọjá bẹ́ẹ̀ báyìí o. Rotimi Daniel, ó ti di tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa oríṣiríṣi àwọn ọ̀nà tí àwọn tó ń tẹ̀lé àwọn wòlíì máa fi ń wà gullible láti máa fall sí àwọn trap oríṣiríṣi. Nínú fọ́nrán yẹn máa rí tí ọmọkùnrin kan ṣáà lo orúkọ Prophet Allah níbì kan tó ní àwọn Prophet Allah lòun tó ń ṣe oríṣiríṣi àwọn nǹkan níbẹ̀. Nǹkan tí Rotimi dẹ̀ ń jáde fún ni pé tá a bá ń worú àwọn kinní yìí níran táwọn èèyàn ò dìde láti sọ̀rọ̀ sí i kán tó sọ kán tó wí ọ̀wọ̀ tó fi ń wo Olúwa lọ ọmọ yìí náà mo máa commit oríṣiríṣi nǹkan lábẹ́ orúkọ yẹn. Bẹ́ẹ̀ náà ni Rotimi Daniel tún dárúkọ ọmọkùnrin kékeré kan wọlé BMW lórí íńtánẹ́ẹ̀tì pé kí àwọn èèyàn ṣàkíyèsí kí a fúnra o pé kán má fi religion yìí kán má fi kó wa lómi ọbẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Rotimi Daniel. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ó ní mẹ́sẹ̀gì kan tí mo fẹ́ fi ránṣẹ́ sí Olúalọ́. Lóòótọ́ ẹ̀yin kankan máa ní prophet Olúalọ́, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi kò sẹ́ni tó jẹ́ prophet. Gbogbo wa lọ lédùmarè ló pè, ló rán níṣẹ́ kan tàbómìíràn ká wálé ayé wa ṣe rere. Ṣùgbọ́n kí n tó fún Olúalọ́ ní mẹ́sẹ̀gì yìí, ó ní bọ̀bọ́ kan, ó ní ọmọ ékeré kan tó pèrè ẹ̀ ní Young Prophet 1 tó máa ń claim wípé ọmọ Olúalọ́ lòun. Ṣùgbọ́n kí n tó sọ tí mo fẹ́ sọ lórí ọmọdékùnrin yìí àti Olúalọ́ fúnra ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ wo fọ́nrán kékeré yìí torí wípé tá a bá yọpin lójú ojú náà la fi hàn. Mò ń padà bọ̀ ná, ẹ ṣé. Ó rí àánú lára wa, wọ́n rí ìrànlọ́wọ́. Mọ̀mọ́ ọmọ bàbá Olúalọ́ ni wá, akẹ̀sáyé wá kọ́nà kan wá gbàdúrà. Ẹ dìde ẹgbẹ́ mi. Ok, àti ṣetánṣì. Ok, ẹ káàbọ̀ padà sórí ojú ìwé Rotimi Daniel's Foundation for Peace and Equity. Ọmọdékùnrin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí, ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ tí àwọn àgbà ilẹ̀ Yorùbá lọ tán bọ̀ tán bá ní pé à ń jèkúrú kó tán láwo ẹ̀tún gbọ̀nwọ́ ẹ̀ sí abọ́. Ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti bàjẹ́ mọ́ àwọn tó pera wọn ní pásítọ̀ ẹ̀ lọ́wọ́, tó ṣe wípé àwọn ọ̀dọ́ yìí ò fẹ́ ṣiṣẹ́ mọ́, wọn ò fẹ́ kọ́ṣẹ́, wọn ò fẹ́ lọ léèwé, tó dẹ̀ jẹ́ wípé àwọn tó pera wọn ní bàbá yín nínú Olúwa ló ń encourage ìmẹ́lẹ́ àti ọ̀lẹ tó wà nílùú nísìnyí. Ọmọdékùnrin ìlẹ́mọ̀ rí lójú ìwé rẹ̀ tó pèrè ẹ̀ ní Young Prophet 1 tí ó sì máa ń sọ gbogbo ìgbà pé ọmọ Olúalọ́ lòun. Ìdí nìyí tí mo ṣe máa ránṣẹ́ sí Olúalọ́ náà. Nínú fọ́nrán tẹ̀wò tẹ́ẹ̀lẹ́rí tó ti sọ̀rọ̀ tó láwọn kan wá sí kọ̀rọ̀ bíbá yìí wá gbàdúrà. Àdúrà wo ni àwọn ọ̀dọ́ wa ń gbà lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí? Àdúrà kí náà ń gbà tí wọn ò fẹ́ ṣiṣẹ́, tí gbogbo àwọn ọmọkùnrin wa ti di ọ̀lẹ tán, gbogbo wọn dẹ̀ lọ́lọ́run pè báyìí. Ó lè débi wípé tí ọmọ ẹ̀ bá ń ṣe live video lọ́wọ́, ọ̀pọ̀ lára àwọn tó jágbàlagbà tó yẹ kí wọ́n máa wa omi ẹkún mu bú bíi gàrí báyìí ló máa ń wà ń bẹ̀ tán máa ń ṣe àmì ní ọmọ tó dọ̀tí yìí. Ibo ni irú òbí ọmọ ẹ̀ wà tí ayé ọmọ ẹ̀ fi bàjẹ́ tó báyìí? Kì í dẹ̀ ṣọ́ nìkan, ó tún ní ọmọ kérékùnrin kan tán pè ní BMW tí àwọn olòṣì olórí burúkú fi ń pa owó káàkiri lórí ẹ̀rọ ayélujára. Eléyìí tó jẹ́ abarapá ńkọ́ tí ìyá ẹ̀ fi ń pawó, tí ẹ̀yin olórí burúkú aṣèrè kan dẹ̀ máa wà ńbẹ̀ tẹ́ máa ní ẹ̀mẹ̀ ọmọ tó wà nínú ìrora, ọmọ tó wà nínú mi tí ẹ lè describe ẹ̀. Ẹ wá encourage ìyá ẹ̀ kí ìyá ẹ̀ máa fi ayé ní lára. Ẹ̀ẹ́dẹ̀ firú tọmọ yẹn tọrọ o, ṣùgbọ́n torí wípé ẹ rò wípé toró já barapá Ọlọ́run máa fún yín ní mẹ́sẹ̀gì láti ọ̀dọ̀ ẹ̀. Báwo la ṣe fẹ́ describe generation yìí? Báwo la ṣe fẹ́ stop irú eléyìí tó pèrè ẹ̀ ní Young Prophet 1 yìí tó ń fi Olúalọ́ bojú? Who is Olúalọ́ fúnra ẹ̀? A fẹ́ bá ní gbólóhùn báyìí. Olúalọ́ bóyá fọ́nrán wa ti ń dọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀, ọ̀rọ̀ ti kẹ́ báyìí torí wípé mo mọ̀ pé o ò jù mí lọ.
àwa náà délé ayé ó ṣe díẹ̀ bó tiẹ̀ ṣe pé ojú wa jọ baby face. Kí ni nǹkan tó ń jó ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ fi jólẹ̀ náà? Ẹ ti báyé the whole generation jẹ́ débi wípé yóò gba iye ọdún gbọgbọrọ láti fi correct mental damage tẹ́ ẹ ti dá sílẹ̀. Ìjà ẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Olúalọ́ àbá gbà ẹ́ nímọ̀ràn kó o lọ sórí péèjì ọmọ yìí kó o lọ gbà nímọ̀ràn tó tó àti tó yẹ bóyá yóò lọ léèwé ni bí yóò lọ kọ́ṣẹ́ ni kó o ràn lọ́wọ́. Gbogbo orú àwọn ìwà rádaràda tá à ń rí lórí ẹ̀rọ ayélujára wa yìí ó mú omi inú kànyàn ó mú bànújẹ́ bá ọkàn. Tí ò bá sú ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run torí owó ọ̀fẹ́ tẹ́ ẹ̀ ń rí ń bẹ̀ àti pé kó yí ọ̀pọ̀ nù yín lè mọ bá obìnrin sùn káàkiri bó ṣe wù yín. Ẹ ṣiṣẹ́ ẹ ṣàbọ̀ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọmọ òṣàgbàfọ̀ ó ń kó aṣọ wálé. Ṣiṣẹ́ wà nú oòrùn ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ́ wà níbòjì lórí useless prayer point yín náà ni. Olúalọ́ ìmọ̀ràn lélẹ́yìí. Kí ni mo sọ? Ìmọ̀ràn ńlá tí yóò ṣe ọ́ láǹfààní lélẹ́yìí. Kó o tètè wá bó o ṣe máa call ọmọ ẹ̀ to attention. Torí wípé tí wọ́n bá fa gbùrùgbùrù àfagbó tí ó bá lọ di wípé bóyá ó lọ gba owó lọ́wọ́ èèyàn lọ́la lórí bí àwọn èèyàn ṣe ń kó sí wọn lọ́wọ́ orúkọ ẹ máa wà lára àwọn tán máa dá toró sọ wípé ọmọ Olúalọ́ lòun. Ǹjọ́ wá yẹ kí ọmọ máa ṣe rádaràda bí káyé ẹ̀ máa bàjẹ́ kínú òbí dẹ̀ máa dùn. Olúalọ́ ìmọ̀ràn ńlá ni mo rọra fún ẹ yìí torí wípé prógrámù titi ẹ̀ náà kì í tán. Prógrámù ni látàárọ̀ dalẹ́. Have you seen any nation tó ń pray bí Nàìjíríà ṣe ń pray lénìí kán ní lọ síwájú? Kò possible. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run pátápátá lẹ́mọ̀ òótọ́ yìí ṣùgbọ́n ìdílé tí gbogbo yín ti jáde mò ń ṣe analysis irú ìdílé tẹ́ ti jáde ẹ̀rù Ọlọ́run bà mí torí wípé ìdílé tẹ́ ti jáde ò ṣe mú yangàn láwùjọ. Because this is deliberate wickedness. Torí ń tẹ́ ẹ fẹ́ jẹ torí ń tẹ́ ẹ fẹ́ jẹ ẹ ti bàjẹ́ Nàìjíríà jẹ́. Ó ń kan ni lóminú ó ń bà nínú jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí kó jẹ́ èèyàn 20 péré ni ó bá wa share fídíò yìí ẹ jẹ́ bá wa share ẹ jẹ́ kó lọ viral. Tẹ́ bá wá share tán ẹ máa lọ sórí péèjì ọmọ yìí ẹ lọ máa report àkáǹtì yẹn. We have to start taking action. Gbogbo yín máa ń bèrè lọ́wọ́ mi Awíkòkò a máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n à take action. Tá a bá gbé change.org dìde pé kẹ́ bá wa sign ẹ̀ ọ̀pọ̀ nù yóò ní sign ẹ̀. Ẹ ń bèrè action plan tẹ́ ẹ lè lọ report péèjì ọmọ yìí kí wọ́n tẹ̀ kọ́kọ́ gbé kúrò lórí ẹ̀rọ ayélujára torí àwọn tó wà lábúrọ̀dì ní target títí ẹ̀ náà. This dirty looking thing òun náà ti bẹ̀rẹ̀ òwò yẹn láti lẹ̀ torí báwọn bàbá ńlá wọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n di kanranjọ́gbọ́n sí wa lọ́rùn lénìí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká kọ́kọ́ lọ heavily report account ẹ̀ gbogbo bí tẹ́ bá ti ń rí fídíò ẹ jọ̀ọ́ Young Prophet One ẹ máa report account ká kọ́kọ́ gbé account yẹn wálẹ̀ náà. Let's start this action plan. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ wá ni mi ní sọ jù báyìí lọ ná ó dìgbà náà.